Please kindly click on the red subscribe button below this video and subscribe to our YouTube channel. Thanks, God bless you as you do this. MC àbàwọn rush àbàwọn ṣe ọkọ ìwọ tẹbí èkó ṣòdì láti wá síbi ìwọ àlàkó yẹn fún àwọn àlàbí ẹgbẹ́ rẹ̀ òjò ìwọ wá wò sórí ilé ayé kò ṣe ìkọ tó níbi pé ó ti tọ́ ó ti ọ̀rá sáàgì sí ọlọ́wọ́ bá sọ fún epo ìlú ìgbà kò tọ́ láti pàtẹ́gbọ́ ìrẹ́ ti wá gbà wà láì kápá àwọn ọ̀sán fún mi pé MC ìtọ́jú lọ́dọ̀ fún mi ní 1,000. jẹ́nu ẹ̀ kọ́ ní ìgbà tó máa ṣe fún mi pé àdúrà ló máa ṣe fún mi pé MC ní gbogbo yẹn jẹ́ ọ̀tálẹ́pọ̀ ó máa ṣe kí ni ó máa tó rí ìwọ ìwà bẹ́ẹ̀ ó gbà fún ẹ. ó gbà fún ẹ ó gbà fún ẹ ẹ̀yin ọ̀la kọ̀ wà láì ọmọdé bá ká sọ fún yàgbà. Ṣé tuntun? Olówó dé ẹ̀dá tó ní ọmọ wọn lọ. Máa tàṣó. Ìdílé ó dà. Ìdílé ó yẹ kó dúró. Ìdílé ó yọ. Kámọ̀ tó. Wọ́n pè é. Fàtó mọ̀. Àwọn ọ̀gá mi méjì. Èmi náà wà lálẹ́ àná. Àìjọ wa kí ilẹ̀. Ẹni tá pété pèrò kó jọ wáyé nílẹ̀. Pépé. Ẹ ó dọ̀. Wọ́n máa kó kúta bá kọ́gbọ̀n. Àbò ó wà mẹ́. Ọba wa wà. Ọ̀gá. Ìjọba kò lè bá jà rẹ̀ lórí Thank you so much for watching our videos, and importantly you need to subscribe because we drop videos almost every day. And how to subscribe? There's a circle here written Gua TV. Click on it, you see a subscribe button. Click on the subscribe button. That's all. And if you have a big show coming up, any event, you can call us.